kí ló máa mú ká banújẹ́? Ẹ̀ṣẹ̀. Kí ló mú ìrora wá fún wa? Ẹ̀ṣẹ̀. Ọkùnrin ògbólógbò Jésù yanjú ẹ̀ lórí igi àgbélébùú. Sátánì gangan òun ló mú káyé ó kan bí ìbò. Ọba ògo nípa ikú rẹ̀ ó pa ẹni tó lágbára ikú rẹ̀ tí í ṣe Èṣù. Ní orí igi àgbélébùú ló yanjú àwọn ẹ̀mí èṣù, gbogbo àwọn ìjòyè, àwọn ọlọ́lá ayé, àwọn aláṣẹ ibi kòkó ayé. Ó ti fi wọ́n ṣẹ̀sín gbangba, ó já wọn sí òò nítorí tiwa ni. Ó ṣẹ́gun òṣì fún wa. Òun di tálákà káwa lè bá a di ọlọ́rọ̀. Ó ti yanjú ègún. Ègún náà jẹ́ káyé ó rọgbọ fún yàn. Ó ti ru ègún wa lọ torí tá a kọ́ pé ìfibú ni fún ẹni tí a fi kọ́ sórí igi. Àwọn tí Jésù ti wá jìyà fún, tó ti wá gba àwọn eré yìí fún wa, ẹ má fomi lò ó. Kẹ́pẹ́ níyà Kìrìsìtẹ́nì kò rí bẹ́ẹ̀. Pétérù ọ̀sà àìsàn, Jòhánù ọ̀sà àìsàn, Jésù ọ̀sà àìsàn. Abẹ́rẹ́ ìjọ kan tí wọ́n pe Jésù náà, báwọn ẹ̀yìn ẹ̀ ní pé bàbá ẹ̀ lẹ́ o, ó láàjáde ilé ni wọ́n ní kí lọ́rẹ̀ rà ní kọ́ lásídẹ̀ǹtì rí kókókó tara ọmọ Ọlọ́run lé orí òkè ìpaláradà táwọn ọmọ ẹ̀yìn gùn. Ọba àgọ́ sì gùn ní àwọn tán sì gùn pẹ̀lú ẹ̀ náà ó sì kankan tó sọ.